Ẹ káàbọ̀ padà. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín tí ẹ̀ ń tẹ̀lé mi ká lọ tẹ́ dẹ̀ ń fi àwọn fẹ́ràn ọlọ́kan-ò-jọ̀kan tí mò ń ṣe tẹ́ fi ń ṣọwọ́ sí àwọn èèyàn. Lẹ́yìn ìgbà tí a ti parí ìtẹ̀lé longitude àti latitude, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìtẹ̀lé aládìídùn mìíràn matrices àti determinants. Nínú fẹ́ràn yìí àti àwọn eléyìí tí ó mọ̀ tẹ̀lé, màá máa ṣàlàyé àwọn ọlọ́kan-ò-jọ̀kan tẹ́ ẹ gbúdọ̀ mọ̀ lórí matrices àti determinants. Ẹ mú gègé yín kẹ́ mọ bá mi. Matrices. Tá bá ní matrices, plural matrix ni o. So ti yé báwọn. Eléyìí ni plural, eléyìí ni singular ọ̀yọ̀kan. Matrix ni kí ni o? Ètò nọ́mbà tó jẹ́ pé títò wọn ó máa ń fara pẹ́ rectangle. Gẹ́gẹ́ bí àpèjúwe, tí bá kọrú nǹkan báyìí 1 2 3 4 5 6 ẹ rí i pé ètò ni o, mo tò ó láti 1 mo parí dórí 6. Tẹ bá ṣàkíyèsí ètò yẹn náà, ẹ rí i pé wọn lá máa pè ní kíni o matrices tá a wá ń gbé sí kíni o sínú bracket. Ẹ wá rí àwọn nọ́mbà yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan 1 ni o 2 ni o 3 ni o dórí 6 gbogbo àwọn nọ́mbà pátápátá o a máa pè wọ́n ní kíni ẹlímẹ́ǹtì matrix yìí. Ẹ rí i pé lẹ́ẹ̀kan mo ṣàlàyé pé tá a bá ní matrix ètò nọ́mbà ni. Ẹ wá rí títò tó ń wá látàpọ̀ òsì mi lọ sápá ọ̀tún gẹ́gẹ́ bí àpèjúwe títò tí mo tò láti 1 sí 3 ń bí báyìí 4 sí 6 ń bí báyìí. Ẹ rí i pé títò ń wá látàpọ̀ òsì mi ó ń parí sápá ọ̀tún a máa pè ní row. So ti bá a máa pè ní rows. Row náà ni pé kí ni o ìlà tàbí ká sọ pé ètò tó wá látàpọ̀ ọ̀tún sápò sí wa. Ẹ rí èyí tó wá látòkè wá sísàlẹ̀, ẹ rí pé títò kan náà lélẹ́yìí o, mo lè tòró eléyìí náà, ẹ rí pé tò kan náà ni 1 4 2 5 3 6. Èyí tó bá wá lókè látòkè wá sílẹ̀ a máa pè ní kí ni o, a máa pè ní column, a máa pè ní column. Ajá sí pé pẹ̀lú matrix tí mo yà yìí row mélòó mo ní kí la pé row tí ń wá látàpọ̀ òsì wá sápọ̀ ọ̀tún 1 2 ajá sí pa ní row méjì. So ti bá column mélòó la ní eléyìí tó wá láti kí ni o láti òkè wá sísàlẹ̀ 1 2 3 a ní kí ni o a ní column mẹ́ta. Ajá sí pé a máa sọ pé matrix yìí o 2 by 3 ni o. So ti bá tí a máa ń pè ní kí ni order matrix. Kí ni order matrix? Order matrix náà ni pé kí ni o a máa ń pè ní n by n tó jẹ́ pé m yìí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú iye row tá a bá ní, tí n yìí tí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú column tí n bá ní. Ajá sí pé tí n bá ní 2 by 3 matrix, ìtumọ̀ rẹ̀ náà ni pé row méjì mo ní mo dẹ̀ sì ní column mẹ́ta. Yóò máa sọ fún wa pé kí ni o a máa ní element mẹ́fà lápapọ̀ nínú matrix yẹn. Gbogbo tí yá báwọn. So row ni ó mọ gba wájú, column ni ó mọ tẹ̀lé. So ti ajá sí pé tí n bá ní row nǹkan báyìí ńkọ́ 4 5 6 7 1 3 0 1 1 0 1 2 3 4 5 7. Àwọn kan náà kí n tó lọ ńbẹ̀ a mọ̀ pé matrix row wise. Row la fi mọ̀ pé tá bá fẹ́ mọ̀ pé jáde báyà wọ́n ń pè fún tẹ́nìkan bá pé 4 5 6 7 ìtumọ̀ rẹ̀ ni pé row lẹ́ fi kọ́kọ́ mọ̀ tó títò òun row ni ó fi mọ̀ bẹ̀rẹ̀. So tí bá ní 4 5 6 7 ẹ má sọ pé 4 1 3 5 0 4 ẹ sí. So row lẹ́ fi mọ̀ ṣe kí ni row lẹ́ fi mọ̀ pé 4 5 6 7 1 0 1 2 3 4 5 7. Ajá sí pé matrix ni torí tó nọ́mbà ni o tó fara jọ kí ni rectangle tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa. A ní row mélòó? Row mẹ́ta. Ẹ má gbàgbé pé mo pé row ní títò tó yẹ pé kí ni ó wá látàpọ̀ òsì wá sápọ̀ ọ̀tún. Ajá sí pé eléyìí ní row mélòó? Row mẹ́ta. So ti a ní column mélòó? Column ní kí ni o títò tó wá látòkè wá sálẹ̀ column kan ni o, column kan rèé o, column kan lélẹ́yìn náà. Ajá sí gbogbo column tí mo níbẹ̀ jẹ́ kí ni o ó jẹ́ mẹ́rin. Kí ni order my matrix yóò máa jẹ́? Yóò mọ̀ jẹ́ 3 by 4. Order náà ni length yẹn. Ajá sí pé láì tiẹ̀ tí dára mi láà mo ti mọ̀ pé torí bó jẹ́ 3 by 4 máa ní kí ni o element méjìlá nínú matrix yẹn. Máa ní
element méjìlá nínú matrix yẹn ǹjẹ́